sọ pé ó yá torí amalgamation yìí ti close but torí ambition tí àwọn ló kàn you know wọ́n ní kò tí ì tásìkò wọ́n bẹ̀rẹ̀ sí ní dá gbogbo ẹ̀rù Ọlọ́run tún wá wò pé well ẹni British ló bà ayé yín jẹ́ ẹni China ló ń talẹ̀ yín ló ń ra lẹ́yìn talent tó ń talẹ̀ fún China talent tó ń gba British láàyè tí ẹ bá ní agbára yín ta ni wọ́n ta ní jọba níwájú ọba pànìyàn ta ní jọba níwájú ọba pànìyàn so many in Africa country is good. Àwọn Ghana, they are also in Africa. They remove themselves from the slavery. Lábẹ́ ìsìrú àwọn ọ̀gá wọn slave master. Benin Republic still have the good light. Nigeria, Giant Africa don't have it. Say Kenya ò kì í ṣe Eastern Africa ni. Africa náà ni wọ́n. Africa náà ni wọ́n. Sierra Leone, àwọn tó ń suffer náà ń suffer ńbẹ̀. But there is a thing tó sì lè jẹ́ kó jẹ́ máa wọlé díẹ̀díẹ̀ ní iná. Ìlú tó bá ṣókùnkùn láyé, ibi tí òkùnkùn bá wà tó ò bá ti rí kò lè síná. Sorry, let me tell you something. Tí inú ilé bá wà, tí darkness bá wà ní ibẹ̀, ó lè rí mọ́lẹ̀ jáde. Ibẹ̀ ó mọ ṣubú léra wọn ni. Ibẹ̀ bí kò mọ forí gbági, forí gbàgànná. Ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ kékeré bá wà, tí òye bá wà, má jẹ́ kí n tàn. Let me tell you something. Let me advise you a little bit. Ìwọ tó ń bú mi, èmi ń jà fún ìran ẹni revolution kó lè ní freedom of speech, freedom of expression, freedom of movement and freedom of liberty. Oni tí èmi ń jà fún. Nothing more. I didn't call you to give me money. Did you see me in one day come out and tell you ọmọ ológo have problem? A fẹ́ donate fún ẹ bá wa gba owó. Láṣẹ Èdùmàrè tí fi jáde láyé wọn ní gbégbá bára fún mi. Ní orí social media yìí. Mi láwọn èèyàn mi ò pay wọn help ti máa ní ìdìrànlọ́wọ́ wọn ṣe. Mi ní bẹ̀rẹ̀ gan wọn ti ṣe fúnra wọn. Wàá dédé gbọ́gba gan ni nínú àkáǹtì mi. Ngbà laptop mi bí bàjẹ́ fúnra wọn náà ṣe. Wọ́n rà mí pé no, we want you to continue to talk. Ìyẹn ọ̀tọ̀. Bọ̀ pé ká máa gbé account number sí tata bá ti ń ṣe program lọ́wọ́ kí n wá má account number kí n pin ẹ̀ kí n pin PayPal sísàlẹ̀ kó máa róòlù lọ pé ẹ fowó sí. That means I'm working for my strength. Mo ń gbowó iṣẹ́ mi nìyẹn. Tí n bá ti ń pin account number àbí PayPal àbí GoFundMe, that means mo ń ṣiṣẹ́ mo ń gba salary lọ́wọ́ yín. But I didn't do that since 2020. Àsìkò tí Ọlọ́run ní ìyà yín tó ẹ dẹ̀ ń fi ọwọ́ ara yín fà. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin youth ti open. But kí ló wá fa sábàbí àwọn ilé ìjọsìn, pásítọ̀, àfáà àtàwọn oníṣẹ̀ṣe wọ́n wà lára àwọn problem tẹ́ ẹ ní lórílẹ̀-èdè yín. Wọ́n wà lára àwọn ìjìyà tẹ́ ẹ ní. Àwọn ìyá lọ́jà kan, àwọn bàbá lọ́jà kan, àwọn ọlọ́kọ̀ kan, many people youth kan wọ́n wà lára àwọn tó ń fún yín ní ìṣòro. A dẹ̀ mọ̀ pé kò sí bí a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́. Kò sí bí èpò ṣe lè pọ̀ tó tí ò ní sí àlìkámà láàrin wọn. Ṣùgbọ́n ìwọ ló yára rẹ kó àṣẹ èpò. O ò ní darapọ̀ mọ́ àlìkámà. Ṣùgbọ́n àlìkámà dúró torí ẹ pọ̀ ju àwọn èpò lọ. Ẹ dẹ̀ rẹ́dì láti fi PVC yín vote wọn out. But wọ́n sọ fún yín wípé àwọn ní agbára. Kì í ṣe PVC yín. Ó yẹ kẹ́ ẹ ti open eyes yín láti February 25, 2023. Ló yẹ kó o ti mọ̀ wípé PVC ẹ kò wúlò. It's useless. Your PVC is useless. PVC yẹn ìwọ tó jẹ́ pé wọ́n ní kẹ́ ẹ lọ gba PVC. Wọ́n ní kẹ́ ẹ ṣe NIN. Wọ́n nítorí wípé àwọn olè tó ń jà wọ́n ṣe fraud wọ́n ṣe gbá ṣe lọ gba NIN. Let me tell you something, my brother, my sister. God bless you as you are joining this program. Adara fẹ́yìn tí inú yín dùn sí. Let me ask you some questions. They tell you to go to collect the PVC, NIN, because wọ́n fẹ́ lò fún security. Ìwọ tó ò bá ní o ò ní lè ra nǹkan, o ò ní lè ṣe nǹkan, o ò ní lè ṣàwọn nǹkan kan. Torí tó bá dáràn wọ́n á lè mọ̀. Boko Haram ń pọ̀ sí. Báwo làwọn ti get PVC? Báwo ni Boko Haram ṣe get PVC?
wọ́n lo sim card tí wọ́n fi ń pe àwọn èèyàn pé ransom báyìí là á gbà. Báwo ni wọ́n ṣe track wọn? Báwo ni wọ́n ṣe mú wọn? Definitely your own security is useless. Your security, all the Nigerian security is useless. They are not doing their job. Ntan bá fẹ́ kan ṣe náà máa ṣe. Eléyìí tí wọ́n bá fẹ́ kan ṣe wọn ò ní ṣe. They are wasting people's life every day. I'm ashamed of myself as well that pé mo jọ ọmọ orílẹ̀-èdè yín. Nígbà tí mo rí tó jẹ́ pé tí àwọn ọmọ bá jáde fún any protest, wọ́n kó ọlọ́pàá bí ọgọ́, wọ́n wá dì bí wọ́n wá dì gbogbo tí àgà sí gbogbo tán wọ́n wá mú bí èyí tí ń lọ sí ojú òṣùmàrè. Wọ́n wá dijú dimú di gbogbo ẹ̀ etí gbogbo ẹ̀ tí ẹ̀ ní rójú àwọn yẹn pẹ̀lú kẹ̀ wọ́n wá wú gbẹ̀gbẹ̀gbẹ̀. Ẹ wá fẹ́ protest. Ọlọ́pàá gan tún wà láàrin àwọn tó ń báyàn yín ìbọn ó ṣe ṣe tó pàpà pọ̀ ọlọ́pàá gan tún yìn. K1 tó pera rẹ̀ ní olórin wọ́n dé allege they accuse him wípé ó wà bí tó ti wá dá ìbò mú. Nigeria government ò dẹ̀ tí arrest ẹ̀. MC Oluomo ó ń sọ̀rọ̀ ó ń threaten nobody ẹni tí ò bá dìbò fún APC kò gbọ́dọ̀ bẹ̀. Orílẹ̀-èdè tí yín nìkan mo ti rí ní ilẹ̀ Yorùbá. Ibo lẹ ti rí ní ilẹ̀ Yíbò tí wọ́n ń dà nǹkan rú ọ̀bọ̀ tí wọ́n ní sọ pé wọ́n tó o bá jẹ́ Yorùbá tó o bá ti dìbò fún PDP bí má wọlé. Kò sí nílẹ̀ Yíbò kò sí nílẹ̀ Haúsá pé ìwọ tó o bá ti dìbò fún another party bí ò gbọ́dọ̀ wọlé. Àwọn náà ń dìbò gbé pọ̀ wọ́n ló gbólò yẹn. Ẹ̀yin lo threat tó dẹ̀ wà nínú constitution pé kò sí àǹfààní ẹ̀ òfin máa gbẹ́ni tó bá ṣe in public. Àwọn agbèrò wá di ẹni tó ń ráìdì yín nílùú. Agbèrò ló wá di ẹni tó ń fi yín jẹ. Agbèrò ló wá di ẹni tó ń ní yín lára. Ẹ lè mí ẹ lè fọ̀. Ìwọ ọlọ́jà gan ò lè jẹ. Ọ̀pọ̀lọpọ̀ mú sọ pé nínú EndSARS. Yes. N tó ṣẹlẹ̀ nínú EndSARS ó jẹ́ kó open eyes ni pé sọ̀rọ̀ sókè generation lẹ́wà. Ẹ dẹ̀ ń sọ sókè. Ṣùgbọ́n wọ́n pa ògo sọ̀rọ̀ sókè yẹn. Wọ́n wá rò pé àwọn lè parẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ yẹn tún wá fira yín hàn pé no sẹ́ iṣẹ́ mi yọ lára yín o torí tí n bá níṣẹ́ mi ò yọrọ ni torí mo mọ̀ pé ìkọlẹ̀ dìbò fún wọn. Ṣé ráwọn tí wọ́n rán pé kán lọ jí àpótí ìdìbò gbé ìbò tán jí gbé kọ́ ló gbé wọn débẹ̀. You are just use yourself. They are using your future. Destroy your future. Oni làhàn mi ni bàtà ń ké ló tún fẹ́. Yes. Nígbà tí ẹ máa dìbò president ní gbogbo ilẹ̀ Yorùbá Tinubu ò rí bò mọ́. N tẹ́ máa fi mọ̀ páyé ti kọ Tinubu already. Ọ̀run gan kọ́. Ilẹ̀ kọ́. If not so, ní ilẹ̀ rẹ̀ kódà ní ilẹ̀ Yíbò kò rí ipò mú. Nílẹ̀ Haúsá kò rí ipò mú. Nílẹ̀ Yorùbá kò rí ipò mú. APC, the old OPC, kí n sọ pé APC. Má yẹ kí n sọ pé Tinubu. APC, they are useless. Wọ́n ti reject yín. Ọ̀run reject figure, 3 figure tó ń pè ní APC. Ọ̀run reject yín. Nídìí ó Nàìjíríà. Ẹ rí ipò mú. Especially Bola Ahmed Tinubu. Ẹ rí ipò mú. Ṣùgbọ́n ṣé ìbò tí wọ́n lọ dànù Wike, ìbò tí Wike dànù ní Rivers State tó dàrú, àbẹ́yìí tí ọba ṣe kí dànù ní Edo tó distraught, sóun ló gbé Bola Ahmed Tinubu débẹ̀. Àbẹ́yìí tí èèyàn agbèrò Èkó sọ wípé ni tí ò bá dìbò fún APC kò gbọdọ̀ wọlé, sóun ló gbé Bola Ahmed Tinubu dórí ipò. I'm asking you and I'm asking myself. Ẹ má dá mi lóhùn. Adérónkẹ́ tó wà yóò dára fún yín. Kì í sóun ló gbé dórí ipò. Ọmọ àǹtí mi ìbò yẹn kọ́ ló gbé wọn débẹ̀. Kò kì í ṣe òun ló gbé wọn débẹ̀. Alóhùn kọ́ ló gbé wọn débẹ̀. God bless you. Kò í ṣe òun ló gbé wọn dí orí ipò. Thank you Adérónkẹ́ mi. Ṣé òun ló gbé wọn òun ló rò pé ó gbé wọn dórí ipò? No. Àbí ibi tẹ́ ẹ ti pààyàn ní ìlú Èkó, Lẹ́kì, Ọbalẹ́ndé, gbogbo àwọn àdúgbò tẹ́ ti ṣe jàmbá, àbí níwájú ilé ọba Ẹlẹ́gùṣì, àbí ọ̀dọ̀ ọba Oníbà gbèrò Oníbà, ọlọ́kadà
olórí àwọn ọlọ́kadà tó fi jẹ ọba ṣé ìyẹn sóun ìdè tó dànù yẹn sóun ló gbé Bọ́lá Ahmed Tinubu lórí ipò ààrẹ? Answer my question. Kì í ṣòun. Ìyẹn mi wípé tó o bá jà fún wọn, tó o bá ń jà tó o dojúkọ ọmọ ìyá rẹ, ìjà rẹ kọ́ ló gbé wọn débẹ̀, ariwo tó o pa kọ́ ló gbé wọn débẹ̀, sórí gbogbo bó ṣe ń da nǹkan orúkọ ló gbé wọn lórí ipò. Kì í sóun ló gbé wọn débẹ̀. You are just disturbing yourself, stress yourself. Ó kàn ń dààmú ìgbésí ayé ara ẹni. Kì í ṣèbò yín ló gbé wọn dé ibẹ̀. Ìbò mélòó ni Bọ́lá Ahmed Tinubu rí? Labour Party rí ìbò mú níwájú ilé Bọ́lá Ahmed Tinubu bọ́dí náà wọ́n ná pamọ́lé. Èèyàn tí ò rí bò mú ní Òṣòdì TMC wà, tí ò rí bò mú níwájú Gbàjàbíàmílẹ̀ estate tí ò rí, ní gbogbo bí tíyàwó ẹ̀ra estate sí tí ò rí bò mú, nílé rẹ̀ ní bọ́dílọ́mù wọ́n reject ilẹ̀ bẹ̀ reject Èkó ti reject ẹ̀. So ló wá fẹ́ rí bò mú ní other states. Ilẹ̀ Yíbò tó ń sọ pé brother òun ni wọ́n, tó bá fẹ́ sọjọ́ bí á gbé ìbò lọ, á gbé bẹ́ẹ̀ lọ, á lọ sọjọ́ bí pẹ̀lú wọn. Bí ọjà wọn bá jóná, owó ló ń gbé lọ́bẹ̀, kò gbowó fún yín nílẹ̀ Yorùbá. Ìjọ tí ó lóun fẹ́ fún yín ní owó nílẹ̀ Yorùbá, àwọn náà rán yàn pé kán lọ pa yín ní ṣọ́ọ̀ṣì tó wọ́n fẹ́ fi ṣe campaign. Wọ́n náà fún yín 70 million. 70 million yẹn dà àwọn ọmọ tún pa, àwọn ọmọ èèyàn yìí sì ń sànà rin. Ààrẹ jẹ́ wọn ọ̀rọ̀ mìíràn. And you are fighting for them instead of fighting for your own future. Ìwọ tó jẹ́ màmá, ó bọ́ sábẹ́ comment mi, ó bọ́ sábẹ́ page mi, you are insulting me. Ó ní sórí ire sọ̀pọ̀nà ló máa pẹ́. Did I insulting you? Ṣé lè jọ insult lójú ẹ̀? Òfò máa ṣe yín tilétilé sítú. Sọ̀pọ̀nà máa pẹ́, máa pọ̀, mo máa pọ̀, kó máa pọ̀, ìyàwó máa pàdé ilé, gbogbo ìdílé ló máa rùn. Kò ní dáa fún yàrá ìyá ẹ̀. Now, ṣébò yín ló wọlé? Èébú tó ń bú ń bí sóun ló gbé Tinubu wọlé. Bóyá kó dá mi lóhùn. Ṣé ìbò yín ló gbé Tinubu wọlé? Tó ń bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn, tó ń bú tẹ́ni ọmọ ológo lábẹ́ póòstì, sóun ló gbé yín ló gbé wọlé. Ìbéèrè ni, ṣé campaign tẹ́yìn actress ń ṣe kiri sóun ló gbé Bọ́lá Ahmed Tinubu lórí ipò ààrẹ? Tẹ́ ẹni kan máa lọ pààyàn ká, ẹ̀yin tẹ́ ń ṣe Yorubanation, ẹ̀yin tẹ́ ẹ lọ darapọ̀ mọ́ Tinubu, tẹ́ ẹ lọ endorse Bọ́lá Ahmed Tinubu, ṣé endorsement yín ń ló gbé lórí ipò? Ẹ̀yin Yorubanation now, Yorubanation now, yálẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe lójú ayé àtẹ̀yin tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ àtẹ̀yin tẹ́ ẹ ṣe ní gbangba. Ṣé ìbò yín àti endorsement yín ló gbé débẹ̀? Especially ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger lórí social media, tẹ́ ẹ gba owó, tẹ́ ẹ fi dá gbowó fi ṣe campaign mọ̀ dàrú. Ṣé ohun tẹ́ ẹ wí yẹn sáwọn èèyàn tẹ́ ẹ wá rí bẹ́ẹ̀ ṣe lérò tó ṣe ẹ convince àwọn èèyàn sán wá dìbò fún? That means he used his money láti fi ra rẹ̀ sí ibẹ̀. Ọwọ́ agbára rẹ̀ ló lò. Ìbò yín kọ́, agbára yín kọ́, ìjà yín kọ́. Ọ̀tẹ̀ tó o sọ ọmọ ìyá rẹ di ọ̀tá nítorí òṣèlú kọ́ ló gbé wọn débẹ̀. Do you understand? Do you understand? Don't you understand? Don't you understand me? Òun kọ́ ló gbé wọn débẹ̀. Tó o mú ìyàwó rẹ tó o kọ̀ sílẹ̀ nítorí wípé ó lọ ṣe another party. Òun kọ́ ló gbé Tinubu débẹ̀. Ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ colleagues rẹ níbi iṣẹ́ tó o dojú ogun kọ́ tó ń gbà sírí ẹ̀ síta, tó ń bú torí Bọ́lá Ahmed Tinubu, òun kọ́ ló gbé débẹ̀. Fúnra rẹ̀ ló gbéra rẹ̀ dé ibẹ̀. Torí ìbò rẹ̀ kọ́, gbogbo ayé mọ̀ pé ẹ dìbò, ṣùgbọ́n lówó agbára. Torí ó mọ̀ pé tóun bá fi ti yín ṣe ẹ dáhùn sọlọpọ̀, òun gan mọ̀ pé ojú yín ti là. Tinubu mọ̀ pé owó òun ti sunko lórí yín. Jagaba mọ̀ pé owó ti sunko, ó kò lè fi ti yín ṣe. Tó bá fi ti yín ṣe, ó mọ̀ wípé ilẹ̀ ló máa bára rẹ̀. Ló fi tètè gbé, kẹ́ tó gbé bọ̀gbẹ́, ó tètè gbé yín bọ̀gbẹ́. Nígbà tó rí wípé Òbí mà ti ń lọ ń bì. Òbí
ọmọ tí ń gbé mi a gbọ́ wípé Inec chairman ó fly wá sí Èkó ní Bodilum pẹ̀lú private jet Tinubu ní alẹ́ ọjọ́ ìdìbò kí ló wá ṣe wọ́n wá ka ìbò jáde eléèlé ti fẹ́ báyé ń jẹ́ ó tètè ya ṣé wọ́n wá lọ gbé débẹ̀ tó fẹ́ parẹ́ ẹ̀dà tó ń bú mi kiri tó ń bú gbogbo èèyàn ẹ̀yin lẹ ráṣẹ́wó ẹ̀yin lẹ rájẹ̀kù èèyàn ẹ̀yin lẹ rẹ́ni táyé ò ní dá ẹ̀yin lẹ rẹ́ni tí ó ṣòfò ẹ̀yin lẹ rí oríṣiríṣi ẹ̀yin lẹ rẹ́ni tó ń jalè oríṣiríṣi èbú lẹ ń bú àwọn èèyàn fi àwọn èèyàn sílẹ̀ kan free láti ṣe nǹkan tán bá fẹ́ ẹ̀yin lẹ máa ń fi by force múyàn ṣé by force tẹ́ fẹ́ fi múyàn yẹn sóun ló gbé wọn débẹ̀ Jagaban ti débẹ̀ now ó wá bọ́ sórí ti Sanwolu àti àwọn pátì tó kù nílẹ̀ Yorùbá torí mi ò ní sọ̀rọ̀ nípa ilẹ̀ Yíbò mi ní sọ̀rọ̀ nípa ilẹ̀ Haúsá ilẹ̀ bàbá mi tó ṣe ilẹ̀ Yorùbá nìkan ni máa ti sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin alágbára ayé now Ogun State wà ń bẹ̀ Dọ̀pẹ̀mú Abíọ́dún inú ẹ̀ ń dùn òun hallelujah òun jó ẹ wá ń kọrin Olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ s'Olúwa ló ṣe é àbí agbára bàbá yín lókè Jagaban ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Odùfà ojú kìíní ẹsẹ̀ 5 ojú ìwé kìíní ẹsẹ̀ 5 ní abala snatch it run away with it lábala grab it snatch it and run away with it if he wants to remain in power lójú ìwé tó wà nù ó ní gbàmú jàgbà gbèrè ọmọ mẹ́rẹ́ sí tó bá sì fẹ́ wà nípò agbára ṣé sáré grab yẹn snatch yẹn gbé sálọ yẹn sóun ló gbé yín dórí ipò Tinubu náà fún yín nímọ̀ràn yẹn ni lójú ìwé Tinubu nù bọ̀ kò ń kọ́ lówó yìí owó ló ń ṣiṣẹ́ wọ́n wá ti báǹkì pa torí pé fẹ́ fìyà jẹ báǹkì nígbà tó election kù ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ méjì báǹkì ti ilé owó rẹ̀ pa wọ́n láwọn ń rí wọ́n láwọn ń tún owó ṣe wọ́n tún wá tún owó yẹn ṣe tán inú wọn ń dùn ìgbà tó wá kọ̀sẹ̀ kan tí wọ́n dìbò bọ́sẹ̀ méjì ni àbí ó kù 10 days tí wọ́n dìbò báǹkì bá ní kán mọ́ gba old naira mọ́ kán mọ́ gba old naira lọ́jà mọ́ ó mọ̀ pé yàrá fídíò wọ́n wá ní new naira ní kẹ́ máa gbà wọ́n wá tì yín síta ẹwà pọ̀ ẹwà dúdú bank tó jóná táwọn èèyàn yìí tán jó níná àwọn náà jó níná o torí kì í ṣe ìwọ ọmọlúàbí kò lè bọ́ sí bank kó lóun fẹ́ tiná bọ iléeṣẹ́ bàbá rẹ̀ tó mọ̀ wípé tóun bá jó kò ní rówó gbà mọ́ kò bọ́ sí ṣe bí báǹkì tiẹ̀ tí wọ́n tó ń gbowó ní first bank tó o dẹ̀ ti jó báǹkì first báwo ló ṣe fẹ́ lọ gbowó ní another bank báǹkì ẹ̀ náà ni wàá ti gbowó so ẹ ti mọ̀ pé is a politics drama wọ́n jó bẹ̀ yẹn kó tún lè bọ́ sí delay púpọ̀ fún yín torí pé káwọn lè rí bí kíyà yẹn bá jẹ́ wọ́n á fún ẹ ní tọ́rọ́kọ́bọ̀ ebi á pa ẹ́ wàá lè bọ́ta wàá lè fi ẹsẹ̀ rúgbórúgbó owó tí wò lè rí bí gbélẹ̀ àwọn ti rí ìgbà wọ́n wá lọ fún Inec lówó so irú àwọn ọmọ tán kó sí di pépà wọ́n á lè máa fún wọn ní tọ́rọ́kọ́bọ̀ àbẹ́ni tí yà Inec tó jẹ́ chairman rí wọn bọ́ ṣe dọ̀tí ni lẹ́yìn Inec chairman gangan onìkan ló nìtì ẹ wo gbogbo àwọn local government àwọn state Inec ó dọ̀tí àtobìnrin àtọkùnrin wọn rí wọn ṣe rí skin wọn ò dá àwọn bàbá mi máa wà ń bẹ̀ tí gbogbo ìtọ́ ọmọ lẹ́nu wọn tán máa ń ka kíní sáwọn yẹn ni wọ́n fún lówó tí wọ́n ń dá àbá àwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ ọmọ pínpín ìpín tán fún ní dọ́là ọmọ tí ò rí dọ́là tán ara fún ní $200 tó grab pé $200 rè tó ti gbàgbé pé bóun bá fẹ́ lọ ṣẹ́ báwo lòun ó ṣe rí iṣẹ́ wọn ò yọ táàtì bíi ẹgbẹ̀lẹ́gbẹ̀ nù tó wà lọ́wọ́ inú ẹ̀ dùn ṣé owó tó gbà yẹn
sóun ló gbé wọn débẹ̀. Ìwé tó bá wọn yí nọ́mbà fígọ̀ tó yí yẹn sóun ló gbé wọn dé orí ipò. Ìwọ náà rò nínú ààrẹ fígọ̀ yẹn sóun ló gbé wọn débẹ̀. Agbára ni wọ́n lò. Táwọn bá ṣe tán tọmọ tiẹ̀ náà bá fẹ́ ṣe ó lè lọ bí wọ́n ṣe yí ni. Ẹ̀yin yẹn lẹ wá ń dunnú, ẹ wá kọ̀ inú yín dùn pé APC ló wọlé. Mo wá rí yín nírí wípé wọ́n kàn ń lórí yín lásán. Ẹ mọ̀ túmọ̀ tẹ́ ń ṣe. Wọ́n ti túnú orí yín sí nǹkan mi because tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ń ṣe. Ẹ mọ̀ pé pátì tèmi ló wọlé APC PDP Labour Party. Pátì lẹ̀ ń gbà ẹ wo àwọn tó wà lórí pátì yẹn. Pátì lẹ́yìn ń sọ pé pátì tiwa ni kójúmọ́ tiwa but àwọn tẹ́ ẹ fi ṣaṣojú pátì irú èèyàn wọn náà jẹ́. Wọ́n ẹ dìbò fún wọn lálákọ̀ọ́kọ́ wọ́n lo ọdún 4 kí náà ṣe fún yín. Ìgbà tí Dọ̀pẹ̀ mú Abíọ́dún tó lóun fẹ́ ṣe mí wáì tí ò lọ kó àwọn tó wà ní Benin Republic tí wọ́n lọ jọ adúró tí odidi ìlú kan tí àwọn Fúlàní herdsmen lé kúrò ní Sásá tán lé lọ sí orílẹ̀-èdè Benin Republic kò lọ kó wọn wálé kó fi wọn ṣe campaign pé kó kọ́ ibi kó lọ wá káàmpù kan kó lọ wá bóyá 10 acres kó fi kọ́ ilé lọ ra pátá kó kọ́ léyìn olójú kókò kó bó tiẹ̀ kódà kó ṣe a room self contained kó kọjọ síbẹ̀ yẹn kán kọ́ tọ́lẹ́tì lọ dágbára síbẹ̀ kán kọ́ bí tó yẹ kó máa jẹ́ léèwé táwọn ọmọ wọn máa lọ kán fi hospital síbẹ̀ kó wá lọ kó wọn wálé kó fi ṣe campaign kò ṣe yẹn o. Ìyà sì ń jẹ yín. Abẹ́ ẹ ti gbàgbé pé Fúlàní ló pàdé Àlájà ní Ogun State yìí tó pàdé ìyá oníyà lójú ọ̀nà tán dẹ̀ sá wẹ́lẹ́wẹ́lẹ́. Ìjọ́ kẹta nìyá yẹn gbẹ́mìí mi tán gé ọmọ ka rẹ̀. Kí ni Dọ̀pẹ̀ mú Abíọ́dún sisi fáwọn Fúlàní yẹn? Nothing. Ẹ̀dẹ̀ ń ké lójoojúmọ́ kò sí iná kò sómi kò sí nǹkan kan. Ìpànìyàn lọ lẹ́bírì gbogbo igbó gbogbo àwọn local government tó wà ní under Ogun State ni. Àwọn iye wa wọ́n pa wọ́n bí wọ́n pa màálù ní iye wa ni. Wọ́n ṣe wọ́n léṣe lọ́mẹ̀. Àwọn ti Sásá bí asá ni àwọn ti asá wọ́n ti sá lọ. Àwọn ti asá ní Asá t'Ogun State kì í ṣe Sásá t'Ọ̀yọ́ Asá t'Ogun State wọ́n ti sá dànù. Ṣé bí Mákindé tiẹ̀ lọ sí ti Sásá ohun tó ṣẹlẹ̀ ní Sásá àrí tó tiẹ̀ lọ́bẹ̀. Ṣé Dọ̀pẹ̀ mú Abíọ́dún lọ sí àwọn ti Asá tí wọ́n lọ Benin Republic? Ǹjẹ́ ó ti lọ yọjú sí gọ́ọ̀mẹ̀ntì Benin Republic tó allow wọn tó accept àwọn èèyàn rẹ̀ kò ever débẹ̀? Ó wá ń lo owó fún yín tán bá ti fún yín ní change díẹ̀ ẹ ti wá yí ẹ ti gbàgbé. Ẹ̀yin tẹ́ ní transformer ládùúgbò ó ní iye ẹlòmíì ìjọ tẹ́lòmíì ti rí ná. Ẹ̀yin ilé ìfowó ra owó ní tànà tiwọn. Àgbò wá pé wọ́n wá ń pariwo fún yín. Ó má burú ti àtọmọ tiẹ̀ lọ sílùú òyìnbó. Ẹ̀kọ́ kan náà rí wọn níta báwọn ọmọ wọn bá jáde wọn akọ́lọ́pàá bí ogun bí ọgbọ̀n sẹ́yìn àwọn ọmọ wọn convoy car làwọn ọmọ wọn lò. Bọ́n bá fẹ́ travel àwọn ò ní gba ojú ọ̀nà private jet ni. Bọ́n bá dẹ̀ máa gba róòdù mọ iye ọlọ́pàá tó máa jáde torí pé àwọn náà kọ́ sójú ọ̀nà wọn á ti sọ fáwọn tíìmù wọn pé mọ́ jáde o àwa la fẹ́ jáde léni o. Ìwọ tó dẹ̀ ń lọ wọ́n ń jí ẹ gbé wọ́n ń kidnap ẹ wọ́n ń gba ransom ó dẹ̀ ro common sense ẹ ò wá ń jà ó mú ọmọ ìyá àti ẹ lọ́tà ó ṣe campaign mọ̀ dàrú ẹ wá gbé wọlé tán ẹ wá dọ́ndọ́nú Olúwa ti ṣe Èdùmàrè Sanwolu 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 ní gbogbo Nàìjíríà yẹn tó bá fi ìdá tèmi ṣe nídìí ó Nàìjíríà tó bá fi ìdá tèmi ṣe àti pírẹsidẹ́ǹtì àti gọ́vnọ̀ àti sẹ́nétọ̀ àti rẹ́pù ó yẹ kẹ́ ẹ dìbò fún mi mọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ nínú pandemic. State wo ni wọ́n ti rí palliative? Answer my question. Apart Èkó, state wo ni wọ́n ti rí palliative? Ta lẹni tó fún wọn ní ìmọ̀ràn pé kán kó palliative pamọ́? Kò sí state náà tí wọ́n ti rí palliative. Àwọn oúnjẹ tán fún yín àwọn bàbá Adébóyè gbé 10 million lẹ̀ P-Square wọ́n fi 10 million lẹ̀ Two-Face wọ́n fi 10 million lẹ̀ many báwọn bàbá Oyèdépò àwọn churches kọ̀ọ̀kan tán gbé wọ́n fi 10 million lẹ̀ wọ́n ní kán fi ra oúnjẹ. Àwọn òyìnbó lókè lọ́hùn wọ́n tún fún yín lówó wọ́n ní kẹ́ ẹ fi ra oúnjẹ kẹ́ ẹ pín fáwọn èèyàn nínú coronavirus. Ṣùgbọ́n Nàìjíríà tí oúnjẹ tiẹ̀ mọ́lé
but àwọn orílẹ̀-èdè míì pín fáwọn ọmọ wọn oúnjẹ yẹn náà wọ́n wá máa irú ọba oníwò Àkànbí Ràsídì òun wá bá yín change ẹ̀ òun náà ti ká má purọ́ oúnjẹ tán fún òun fún yín tiẹ̀ òun fún yín ní díẹ̀ tiẹ̀ ká má parọ́ oúnjẹ tán pín fún lára àwọn pandemic yín náà ni ó ti pín sínú rọ́bà inú nylon kékèké ó sì fún yín ní díẹ̀ òun tiẹ̀ sì ṣe ká má purọ́ òṣìṣẹ́ ó sì fún yín nínú àwọn oúnjẹ yín kì í ṣe oúnjẹ rẹ o ẹ mọ́ rò pé òun ló ṣe fún yín òun ni kò yẹ kẹ́ ẹ dìbò fún kankan nu wọn mọ́ níbi tán dájú yín dé torí pé àwọn ni wọ́n kó oúnjẹ pamọ́ wọ́n fi ebi pa yín nígbà tí ojú ń pọ́n igun yín àwòdì tí wọn ò bá yín rà níbẹ̀ wọ́n ní ta ni yín ẹ̀yin sunkún kíkorò wọ́n ní kò kà wọ́n tún ṣe curfew ìwọ̀nba ọjà tẹ́ ẹ̀ ń tà tó yẹ kẹ́ ẹ lọ láàárọ̀ kẹ́ ẹ mówó dé lálẹ́ wọ́n tún ṣe curfew wọ́n tún láwọn ti ojú ọ̀nà wọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀ gbúdọ̀ jáde wọ́n wá fi ìyà yẹn jẹ yín kẹ́rì wọ́n tún mú bọ́dà yẹn tí wọ́n tún ti kó ìwọ̀nba oúnjẹ wọlé bọ́dà yẹn tún ní wọ́n tún ti pa wọ́n sì ti lé Haúsá lẹ̀ nínú pàndẹ́míkì Haúsá ó ń fún àwọn ẹbí rẹ̀ ní àpò ráìsì 5 litres of epo 5 litres of òróró crate of egg and many more Maggi and fulus ó ń fi fulus bundle of fulus that means bundle of money wọ́n fi lérí ẹ̀ wọ́n wá tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ nínú àwẹ̀ tó bọ́ sí tàmì yẹn wọ́n tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n fún wọn lọ kí ló fún yín nílẹ̀ Yorùbá báàbù Fúlàní wá ń darí yín àti Yíbò àti Yorùbá wọ́n forí yín gbára yín kẹ́ máa jà wọ́n á kó sí àárín Yíbò wọ́n á ní kẹ́ máa bára yín jà ẹ̀yin tí Yorùbá náà ń bára yín jà àwọn wá ń gbádùn lókè nígbà tó wó ṣe le tó àwọn gbé mọ́tò CBN car CBN bus wọ́n fi distribute owó nínú igbó fún àwọn èèyàn wọn ìwọ tó jìyà tó jìṣẹ́ ó rí owó gbà o ṣùgbọ́n Boko Haram Fúlàní herdsmen òun ti grab new notes ìwọ dẹ̀ sọ̀rọ̀ ọ̀rìn ní báǹkì òun pariwo òun jìyà àwọn olóṣèlú tó wọ́n fún ẹ ń tọrọ ẹ wálẹ̀ bọ́ta wọ́n fìyà jẹ yín ìgbà yẹn ni mo wá ráwọn blogger kan táwọn náà ń campaign pé Nigeria is good àwọn náà wá bọ́ta nítorí wípé ọlọ́jà wọn ṣé bẹ́ẹ̀ ṣe ń ta ọjà ṣé customer wa tẹ́ ẹ bá fẹ́ ra ata lásán ẹ gba transfer wọn láwọn gba transfer kẹ́ ẹ bá fẹ́ gba 10,000 wọ́n á yọ 4,000 kúrò lórí 10,000 that is wickedness àwọn náà tó ń wicked ara wọn ìjọba ń wicked wọn lókè àwọn tí bí náà ń wicked ara wọn gbogbo báǹkì tó wà lábúlé Ẹ̀gbá business náà ń fi owó ṣe pẹ̀lú àwọn ní BOS gbogbo báǹkì tó wà ní abúlé Ẹ̀gbá pátápátá information yìí wà lọ́wọ́ mi ẹ ní sórí tilétilé bí ẹ ṣe ń gbowó fáwọn ní POS fídíò yẹn everything ti dá sọ́wọ́ mi sórí tó ti máa bọ́ọ̀lù yìí èpèlè mi máa ń bọ́ ta fún yín chairman manager gbogbo òṣì tó ń ṣe nínú báǹkì lábúlé Ẹ̀gbá ló wà níbí gbogbo ẹ̀ pátá tẹ́ ṣe ń kówó lọ fún àwọn oní POS tẹ́ ń ta owó fún wọn tẹ́ dẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn yín ẹ̀ tún wá bá yín ṣe ẹ̀ tún kópo kó lẹ̀ lèpo bá tún wọ́n ṣé ẹ̀mọ̀ pọ́n dájú yín ìwọ tó wá yẹ kó ro common sense yẹ pé àwọn eléyìí ò nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ tó ń búyàn ká àkáǹtì alákáǹtì tán ní kó máa rìpọ́ọ̀tì òun kọ́ ló gbé wọn débẹ̀ wọ́n kàn ń fìyẹn ṣe dagboru ṣúṣú ni kí tẹ́ni ọmọ ológo kó sọ̀rọ̀ látò ní dọ̀la ṣé bí mo ṣe sọ̀rọ̀ tó pé ẹ má dìbò fún wọn ẹ dìbò fún wọn ṣé ọ̀rọ̀ mi yẹn ṣé mo wá padà débẹ̀ ọ̀rọ̀ mi ṣẹni ṣùgbọ́n wọ́n padà yí mi sí poro wọ́n tó dà mí mébè ṣé wọ́n yí mi sí ebè báyìí mo mọ̀ pé ṣé mi yọ ẹ dìbò èmi mọ̀ pé ẹ dìbò ẹ chop náà kù mo mọ̀ pé ẹ dìbò Ọlọ́run mo láìkì yín pàdé mo lẹ́ẹ̀kì ẹ̀yin tèmi mo mọ̀ pé ẹ dìbò ẹ dìbò èmi máa mọ ẹ rí tí mo ṣe ń bá yín gangi mú nígbà tẹ́ bá ń dìbò lọ́wọ́ ni èmi mọ̀ pé ẹ dìbò fún APC ṣùgbọ́n wọ́n yí mi sébè iṣẹ́ mi yọ lára yín tó mi ìṣiṣẹ́ àṣedànù campaign tèmi kò bọ́ sórí òfegè iṣẹ́ mi jáde mo gbádùn ẹ̀ bàjẹ́ that's why tán fi ní ọmọ burúkú lọmọ ìkójẹ kan dìbò fún wa ṣùgbọ́n àgbẹ̀bọ̀gbẹ́
fi ní ẹ máa àtàkì ìwọ tán wá ń lò láti fi àtàkì mi ọ̀rìpórí rẹ̀ ò pé mọ́ ṣé àtàkì rẹ̀ ló ní kán mọ̀ débẹ̀ sórí pé padà débẹ̀ ìyẹn mi pariwo mi ò di tí wọ́n ṣe lọ́wọ́ ariwo mi ò di lọ́wọ́ ó ṣiṣẹ́ fún wọn ni ṣùgbọ́n wọ́n padà gba bòmí yọ ó wàá ronú ẹ̀ pé ó yẹ kó fi mí lẹ̀ kí n kúkú bọ́ ọmọ ṣe lọ. Èkó nínú EndSARS ẹ wo bẹ́ẹ̀ ṣe jáde bí ogun bí ọgbọ̀n kì í ṣe October 20 ni o ẹ ti bẹ̀rẹ̀ láti October bóyá bí 15 13 bí 13 bí 14 15 kankan lẹ ti bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n mú omi gbígbóná wọ́n ṣe fọ́n sí lórí nítorí pé ẹ béèrè fún revolution before then ni Ọmọyẹlé Sowore ti ń jáde fún revolution ni Sowore ti ń jáde fún revolution tí wọ́n ti lọ rè gbé tán tí mọ́lé wọ́n arrest ẹ̀ wọ́n yìnbọn sí wọ́n yin tear gas sí oríṣiríṣi náà ṣe fáwọn oní revolution wọ́n arrest àwọn oní revolution ìjàmbá tán ṣe fún wọn mandate Sowore ń gbà náà kó tó di pé wọ́n gbé lọ sí UK tó náà dé UK tó ń ṣẹnu bálabàla ṣe bí àwọn náà kọ́ bẹ̀rẹ̀ oní revolution ló kọ́ bẹ̀rẹ̀ àwọn oní revolution ni ẹ wo bó ṣe kọ́lọ́pàá jáde àwọn ọmọ yẹn fẹ́ ṣe June 12 ẹ wo bó ṣe kọ́lọ́pàá bí ogun bí ọgbọ̀n síta wọ́n jẹ́ kẹ́ ẹ rí revolution ṣe ẹ béèrè fún restructuring wọ́n ní foot ni restructuring is their foot sentimental ló sọ bẹ́ẹ̀ sentimental alágbọ̀nà ọ̀gá àwọn Boko Haram igbákejì Tinubu ló sọ bẹ́ẹ̀ sentimental ó ní restructuring is foot ó ní kò lè ṣẹlẹ̀ ẹ wá béèrè fókè ẹlẹ́ẹ̀ fún wa ní region a béèrè fún regional system ẹni kò jọ a béèrè fún restructuring ẹni kò sí tó jọ òkè ẹ fún wa ní revolution ẹ bá wa sí àtúntò constitution tó wà ń bí rárá bọ́n bá ti change ẹ̀ a tún favour wọn ni bọ́n bá ti change ẹ̀ a tún favour wọn ni àwọn owó gan-an ń ṣe àwọn òwò ló ń ṣe kàbáà ní APC ló ń ṣe àwọn kàbáà náà wà ń bẹ̀ torí àwọn náà máa kó nu PDP àwọn náà tó máa wá nu APC àwọn náà tó máa kó ẹ mọ̀ pé nǹkan kan náà ni wọ́n ṣé àwọn tá ń pè lé APC lẹ́nìí kì í ṣe PDP àwọn mi máa kó nu PDP wọ́n láwọn lọ sínú APC ẹlòmí máa kó nu APC àlóhùn wá sí PDP nǹkan kan náà ni wọ́n ẹ̀gẹ̀ kan náà ni wọ́n àti APC àti PDP is the same thing ṣùgbọ́n instead of you to collect yourself from their slavery you rather to stay with them kẹ́ máa jọ bully ẹ bully jù ẹlẹ́mìí ń bully Tinubu is the godfather of bully ó bully kú nínú campaign Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń bully Àtìkù ló ń bully Obi ó ní betrayal Obi torí nígbà tó betray Jésù ọjọ́ kẹta làkù kọ́kọ́ kì í sára bully nù Àtìkù how many times you have been running? How many times you have been running? You run. Are you not tired? Go and sit down. Is it not a bully? Ọ̀gá wa gangan bully. Ẹ̀yin náà rí gbogbo campaign yẹn bó ṣe ń lọ. Ó bully kù. Ó gangan Bọ́lá Ahmed Tinubu bully inú campaign because everybody ní kó lọ sit down. Everybody ló gbọ́dọ̀ sílẹ̀. I supported Atiku in 2007. I supported Atiku in 2007. Now it's my turn. You need to support. Tell him to support me now, to endorse me now. He need to sit down. The boy, what did bully? Did I bully? Me or bully? I didn't bully anybody. I'm telling you the truth because you hate the truth. 40 ẹni tí ò títọ́ bá dẹ̀ ti korò lára rẹ̀ ó máa ń dàbí nǹkan míì ni ẹ mọ̀ pé lóòótọ́ ìlú ní òsìkàlú ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú EndSARS ọmọ àǹtí mi nígbà tí EndSARS bẹ̀rẹ̀ táwọn ọmọ ìbẹ̀rẹ̀ sí ní lọ àwọn political talk yìí kò tí ì dá another state Lagos state ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpa ènìyàn wọ́n ṣe EndSARS ní gbogbo the whole Nigeria ní àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Igbo àti Middle Belt àti ilẹ̀ Yorùbá gbogbo àti Fúlàní gbogbo tribe tó wà ní tó ń ṣe language ní abẹ́ Nàìjíríà ni wọ́n jáde fún revolution ní ọwọ́ bá àmọ́
ibo ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pa ènìyàn. That is Lagos State. Lagos State ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pa ènìyàn. Ibẹ̀ gangan ni àwọn ọ̀daràn wà, àwọn terrorists, àwọn bandits ń gbé. Àwọn bandits, Yorùbá bandits. Wọ́n wá ń lo àwọn Yorùbá bandits láti máa fi distraught revolution now tí àwọn ọmọ yẹn gbé jáde. Wọ́n ṣe mú àdá láàmú jáde rẹ̀ tí Adégún ọmọ ẹ̀yìn MC bó ṣe mú àdá láàmú rẹ̀. MC má deny rẹ̀ ó lóun wọ́n adẹ̀rí fọ́tò rẹ̀ pẹ̀lú MC pẹ̀lú ọmọ MC gbogbo wọn nígbà tó ọmọ MC graduate àti fọ́tò wèrè wọn àti gbogbo wọn wọ́n ṣe jáde rẹ̀. Ẹlẹ́ẹ̀rí nígbà kan kọ́dà láàmú adẹ̀ ń rí wọn nínú àwọn official car government official car náà fi ń drop àwọn Yorùbá bandits sílẹ̀ ní Lagos State láti máa fi distrust. Wọ́n tún wá fún àwọn onípanápaná. Wọ́n lọ gbé mọ́tò àwọn onípanápaná. Wọ́n wá fi omi gbígbóná sí. Wọ́n fún lérí àwọn ọmọ yín nínú revolution tí wọ́n ṣe nínú EndSARS. Nídìí ó pé kán ẹ̀ǹdì pé kán yé pa àwọn ọmọ. Wọ́n papọ̀ EndSARS/revolution now làwọn ọmọ yẹn ṣe papọ̀. But jẹ́ kán béèrè fún ẹ̀tọ́ wọn. Wọ́n ṣe ní another state wọ́n pa wọ́n. Wọ́n ṣe nílẹ̀ Ìgbò wọ́n pa wọ́n. Wọ́n ṣe ní another state nílẹ̀ Yorùbá wọ́n pa wọ́n. But ní Èkó yín Lagos State ibẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ kó tó di pé àwọn tó kù náà kó tó di pé kíní yẹn circulate pé eye máa pa wọ́n pẹ́ bá dẹ̀ wá wọn títí political talk. Àwọn Yorùbá àwọn APC bandits àwọn ni wọ́n ń ṣiṣẹ́ tó pọ̀ jù nú ẹ̀. Àwọn APC bandits toro ti wá hàn gbangba báyìí pé APC is a bandit of Nigeria. APC Alliance for Democracy àbí kí lẹ ń pè APC Alliance All Progressive Congress àbí All Progressive Congress is a bandit of Nigeria. They are the bandit of Nigeria. Torí ẹ ti kò ní èdì sínú democracy mọ́. Congress lẹ́wà ló parí yín sí. Bandit ni yín. Ẹ ṣe ìjàmbá fún àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn tún wá wò pé ẹ má jẹ́ ká máa lọ káwọn tó wà ń gbòòrò wa ẹjẹ́ akúrọ̀wọ́ papọ̀ sí Lẹ́kì torí a fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu torí òun ló gbé Buhari wá. Òun ló gbé Buhari wá bóyá yóò lè bá wa polongo lókè fún ghost mẹ tó wà l'Abuja o pé kán bá wa revolute Nàìjíríà o. Àwọn asu strike o. Àwọn ọmọ òró jẹjẹ gbogbo nǹkan lọ́wọ́ wọn tún ti bọ́dà wa o. Wọn ti ìlú ọjọ́ níjọ́ tán ó rẹ̀ pé on the 17 bí nǹkan 17 bí 18 ni wọ́n dé Lẹ́kì. Wọ́n ti ìlú ọjọ́ méjì níwájú Lẹ́kì tó gate. Ara Tinubu ò gba 2 days péré ní Lẹ́kì yẹn mọ́. Ẹ̀yin kan wá jáde. Mo rí yín nínú Yorubanation now. Ẹ̀yin group, and you know that mo mọ̀ tẹ́ sọ. Torí ẹ ń send link, ẹ ń send message wèrè tí mo mọ̀ yín dáadáa. Tí mi expect bó yẹ kó jáde látẹnu yín. Ẹlẹ́ni tó bá ní Sanwolu mọ̀ ń pẹ́ ṣàṣọ lórí burúkú. Mo ní wàá fi pé ẹnikẹ́ni tó bá ní Sanwolu mọ̀ ń pò máa ṣòfò ọmọ àti ilé. Gbogbo ìdáwọ́lé ẹ̀ ní ìrìn àjò tó lọ ló máa pòfo kò ní mú nǹkan kan délé. Pé torí pé is the state of in. Orílẹ̀-èdè ti Sanwolu ni. Orílẹ̀-èdè ọba Eléko ni. Wọ́n ní ikú kì í gbàgbà lójú kó mọ̀ sí lójú fìrì. Ó ní òdè lè bẹ́gìjà wọlé tí ò bá lọ́wọ́ onílé nínú talento sílẹ̀kùn fún. Bí Lagos State ṣe jẹ́ bó ṣe tóbi tó capital of Yoruba land, city of Nigeria. We can call it is a city. Tí Igbo wà ńbẹ̀, tí Hausa wà ńbẹ̀, tí many tribe tí wọ́n ṣe business ńbẹ̀. Àwọn another country gan wọ́n tún Èkó iná ni. Ọlọ́pàá wá lọ́sàn gan tí Sanwó-Olú ló fẹ́ ṣe COVID. Ó gbé COVID jáde torí pọ́n fẹ́ káwọn ọmọ yẹn wá kúrò bẹ̀. Sanwó-Olú náà lọ bí EndSARS torí ẹ̀ campaign against Gbadebo. Sanwó-Olú lọ bí EndSARS tó gbé flag EndSARS dání ní Sanwó-Olú fúnra rẹ̀. Sọ̀rọ̀ nípa yẹn. Ó gbé coffee jáde. Ó dẹ̀ rí pé pẹ̀lú bí coffee ṣe wà yẹn wọ́n wá kó ìbọn. Wọ́n kó ammo tank wọlé ní 4 o'clock láago 4 ìrọ̀lẹ́. Wọ́n kó ammo tank wọlé. Straight ammo tank yẹn Lẹ́kì ló gbà lọ. Ó dúró síbẹ̀.
nígbà tó di aago 7 kọjá tílẹ̀ tí ń ṣú wọ́n ń sún mọ́tò sí aago 9 lù báyìí bí 8:45 wọ́n da ìbọn bo gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ láìsí màálù wọ́n da ìbọn bo wọn. They can use stray bullets àti pé gan èwo làbúrò yín rubber bullets wọ́n yín rubber bullets wọ́n yín ammunition gidi 2005 ammunition trigger tí chemical nú ẹ̀ gbóná tí ìṣe àwọn ilé tí wọ́n sáré tán ṣe sí àwọn chemical ti gbà yẹn pọ̀pọ̀ àwọn coronado ayé tí wọ́n pò sínú 2005 ammunition tí wọ́n pé irin tán fi build ẹ̀ ó tíìkì báyìí ni tí ìsàwọn onífẹ́lẹ́fẹ́lẹ́ ti sìn irin rẹ̀ tíìkì wọ́n dábò àwọn ọmọ yẹn ní orí ní ọrùn ní gbogbo ẹ̀ orí ọmọ mi fọ́ pọ́ ọpọlọ tú síta ìfun ẹ̀ mi jáde báyìí I have it on my phone I showed them mo ní pàdé ni ìfun tú síta báyìí ìfun ó tú síta what are we saying ìfun wọn báyìí nígbà tí ìbọn bá mi ní ìfun mi tú síta pọ̀ orí mi báyìí ọpọlọ lọ́tọ̀ọ̀tọ̀ báyìí mo rọpọlọ bó ṣe ń rò lulẹ̀ ara mi ò gbé all over the world ló mètìtì pé báwo lèèyàn ṣe dájú kó ìbọn lórí àwọn ọmọdé jẹ́ àgbàlagbà ńkọ́ ìwọ ìyá lọ́jà ò lè jáde ìwọ bàbá lọ́jà ò lè jáde but àwọn ọmọ rẹ̀ jáde fún revolution títí àti tiwọn wípé kí ìyà rẹ̀ ó má gbé lórí tiwọn kí ìyà rẹ̀ má jà sásán lórí tiwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n dẹ̀ kó bọ̀ jáde wọ́n waste wọn tún wá sọ fún yín lójú yín pé kò sẹ́ni tó kú wọ́n ní kò sẹ́ni tó kú gbà tí Minister of Information máa sọ̀rọ̀ ó ní wọn yìnbọn kankan ó ní wọn tí ẹ ṣe kankan wọn yìn ó ní gbogbo tán rí photoshop ni gbọgbà tí Sanwolu ó sọ ó ní lóòótọ́ náà yìnbọn but èèyàn méjì ló ó sàtẹ̀ ní wọ́n yìnbọn táwa ni ká gbàgbọ́ nínú Minister of Information àti Governor Lagos State ìyẹn Babájídé Sanwó-Olú tó sanwó ẹ̀mí àwọn mensas Minister of Information ní èèyàn òkú wọ́n gbéṣẹ́ fáwọn eléwì ìsọnù tó pọ̀ mọ́ wọn máa kú lójú ayé wọn o bó sípò lè lọ́jú ayé tó ẹni tó bá wọn sọ pé nìkan kò kú ní Lẹ́kì pé fọ́tọ́sọ̀bù ni kò ní jèrè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde wá tó náà bá ṣiṣẹ́ láyé ẹlòmíì ló máa padà kókò sí bó ṣe lè pẹ́ tó láyé ó máa padà rí dáadáa gbẹ̀yìn ìgbésí ayé ẹ̀ ìpọ́njú lẹ́ máa fi lò pé kò sí tó fẹ́ ṣe fún mi kò ní dáa fún yàrá já ẹ máa gbéṣẹ́ fún wọn kiri ńgbà náà tẹ máa ń kọrin wèrè kiri tẹ ní irọ́ náà ń pa kò sẹ́ni tó kú nínú ensas wọ́n fọ́ọ̀jì ẹ̀ ní photoshop ni but gómìnà yín padà sọ pé kì í ṣe photoshop gómìnà yín sọ náà ó ní lóòótọ́ léèyàn kú nínú ensas ó ní ṣùgbọ́n èèyàn méjì ló kú ẹ̀yin dẹ̀ ti kọrin ewì jáde pé rọ́ ni ẹ̀yin nírọ́ ni pé kò sẹ́ni tó kú Minister of Information nírọ́ ni pé wọ́n yín stray bullet Kẹ́mi Olúnlọ́yọ̀ ó nírọ́ ni pé kò sẹ́ni tó kú but àwa ni ká bìlífù nínú gómìnà Èkó àtẹ̀yìn Arédè gómìnà léèyàn méjì kú ó bá CNN sọ òun rí 2 dead body but you ó wá ló fẹ́ máa defend MC ó fẹ́ máa defend Sanwó-Olú MC Olú ẹran náà tó wá jáde ó ní kò sẹ́ni tó kú ṣé ìgbà tẹ́mi sí Sanwó-Olú ti ní bẹ́ẹ̀ ni ẹ̀yin wá ní bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá tiẹ̀ fẹ́ defend yẹn ẹ mọ ẹ̀ẹ́dẹ̀kẹ́nu yín kò ẹnu yín ò kò ẹ̀yin ò mọ̀ pé lórí ìlú ti sọ pé bẹ́ẹ̀ ni bọ̀ tó deny ọ̀pọ̀lọpọ̀ òkú bọ̀ tó ṣàléyàn méjì kú ẹ̀yin tẹ́ kì í so lórí ìlú ẹ wá lẹ́ ń defend pé bẹ́ẹ̀ ẹ̀ rí pọ́pọ́lọ yín ti yòrò ṣé torí pé kò sọ ọmọ yín láàrin wọn torí pé wọ́n gangan ò sí bẹ́ẹ̀ tó bá dé pé ìbọn bá nínú àwọn ọmọ yín tàbá àbúrò yín tàbá ọmọ ẹ̀gbọ́n yín and I'm very sure wípé ẹ̀ ní ẹ̀bà torí irú yín lẹ̀ nígbà tẹ́ mọ̀ jàporó pọ́n pa yín lọ́mọ ṣùgbọ́n torí pé fámílì yìí ò sí bẹ́ẹ̀ ẹ̀yin ti gba owó kàmpéènì mọ̀ dàrú ẹ wá sọ òtítọ́ fún àwọn aráyé mọ́ ẹ bá àwọn aráyé sọ òtítọ́ ẹ wá ń hùwà ta ni ó mú mi bámúbámú ni mo yó ìjọ kejì táwọn ọmọ tó jáde
ibi táwọn ọmọ sáwọ̀ lọ nínú ilé ọbẹ̀ lẹ́kọ̀ọ́ ìbọn lẹ fi pa wọ́n mọ́nú ibẹ̀ wọ́n tún gbókù ọmọ méjì jáde nínú ilé ọbẹ̀ lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ti detect palliative kó dìdí ọba máa lówó nínú pósí láìsí nígbà ayé àtijọ́ àti ayé àtijọ́ ni o àtayé ìsìn ni o tówó bá wà nínú pósí ẹni tó ṣoògùn owó ló máa ń lówó nínú pósí tó máa kọ́ yàrá funfun tó máa ní yàrá funfun táwa gbé pósí síbẹ̀ definitely ọbẹ̀ lẹ́kọ̀ọ́ ń ṣoògùn owó ó fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò because kí ni pósí funfun wá nínú ilé pẹ̀lú owó dọ́là ó dẹ̀ kúnnú ẹ̀ bámú at least cupboard èèyàn lè fowó sínú cupboard èèyàn lè fowó sínú cupboard are you getting it owó lè wà nínú cupboard now èèyàn lè wá ọ̀ǹtà àwọn báǹkì now ẹ mọ àwọn báǹkì tí mò ń sọ yẹn àwọn báǹkì kéékèèké àwọn báǹkì tó máa ń sí táwọn òyìnbó lò tẹ́ máa ń bá ní hòtẹ́ẹ̀lì ẹ lè lónú lẹ́yìn ẹ lè lo cupboard pósí inú ẹ̀ náà ti bá owó and you are said it's nothing ẹ ṣe nǹkan kan sí ẹ tún wá fìyẹn lẹ́bẹ̀ẹ́ àìmọye àwọn míì tó pé nínú ensars yẹn tí wọ́n dí ojú ọ̀nà àìmọye aláboyún tó kú sínú mọ́tò nígbà tí ò ríbi kọjá àti inú COVID-19 ẹni tí ò rówó ra oògùn nígbà yẹn tó pé ẹ kó ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ẹ pa abẹ́ ẹ pa àwọn ọjà ń bàjẹ́ kódà now pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sowó yìí mo ráwọn kan tán kó ọ̀gẹ̀dẹ̀ tẹ bá rí ọ̀gẹ̀dẹ̀ bó ṣe bàjẹ́ àwọn ìsọ̀ ọlọ́gẹ̀dẹ̀ gbogbo ọ̀gẹ̀dẹ̀ wọn ti bàjẹ́ lọ ta ni ó fún wọn lówó ẹ̀yin ìyẹn ni ẹ̀yin náà wà lábẹ́ àwọn tó ń sọpọ́ọ̀tì irú ta ní kọ́kọ́ bọ́ tàbí iṣẹ́ ẹ̀yìn mélòó náà fẹ́ pa lára yín nígbà tẹ́yìn aláta bá dìde tí iye àwọn ilépo so ilépo tẹ́yìn tẹ́ ẹgbẹ́ alálùbọ́sà tẹ́yìn tẹ́ ẹgbẹ́ onítòmẹ́tò ẹ̀yin tẹ́ ẹgbẹ́ aláta ẹ̀yin tẹ́ ẹgbẹ́ lọ́gẹ̀dẹ̀ ká máa tí wọ́n ẹ̀yin tẹ́ ẹgbẹ́ electronics nínú ọjà àtẹ̀yin tẹ́ ń ta àwọn nǹkan mi tí gbogbo yín dìde pé kò jọ wọ́n lè pa yín tán káwọn ọmọ yín náà wá dúró tì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tíṣà wọn ní sanwó oṣù yín wọ́n wá fẹ́ dìbò wá kù ọ̀sẹ̀ kan odidi ọdún 3 oṣù 11 ọ̀sẹ̀ 3 ni Babájídé Sanwó-Olú fi jẹ yín ní owó ló sì ti fi ń waste life yín bọ̀ ó wá kù a week kó dìbò another governor ó wá kówó síta látijọ́ tí wọ́n ti ń pa èèyàn ní Èkó tí wọ́n ti ń jó ọjà Cairo market lẹ́kọ̀ọ́ ojó ọjà ló ṣòjà ẹ mọ́ yí ọjà tó ti jó nínú Èkó Babájídé Sanwó-Olú ò fi wá ń kọbọ̀ sílẹ̀ rẹ̀ wọ́n á ti bẹ̀ pa ni election ẹ wá kù ọ̀sẹ̀ kan wá lóhùn fún yín ní 100 million torí pé orí gbádé bọ̀ ọmọ tí ò ṣiṣẹ́ lábẹ́ ìjọba tí ò ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ó lè yọ 15 million nínú àpò rẹ̀ fún àwọn ọlọ́jà tó bàjẹ́ ẹ̀yin tẹ́ wá jẹ́bẹ̀ ó wá fẹ́ ṣe bùdà ó lè gbọ́ 100 million sílẹ̀ fi sọ pé káyọ̀ fi tún wọn jà yóò sí ọwọ́ àwọn tó wò yẹn bọ́ sínú ọ̀sán kó fáwọn ọlọ́jà ó dẹ̀ ronú pé ìwọ kọ́ gbogbo nǹkan tán ṣe yìí is a killer they are a wicked person why tó jẹ́ 10 minutes náà bẹ̀rẹ̀ irú nǹkan wọ̀nyí wọ́n wá ṣètò ẹgbàrá yín ẹ̀yin ọmọ Èkó mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú yín rẹ́dì láti gbára yín kúrò lọ́wọ́ wọn kò sí ariwo táwọn tó wà níta táwọn àwọn agbèrò yẹn gan ẹ̀yin gan mí ni wọn mo gbébà fún yín ẹ̀yin ọmọ Èkó mo dáàbò fún yín gan ni Ọlọ́run mo dáàbò fún yín mo mọ̀ pé gbára yín lọ́wọ́ wọn ṣùgbọ́n mi ò blame yín àwọn olórí burúkú tó wà lórí social media ni àwọn olórí burúkú tẹ̀yìn pè léèyàn tí wọ́n ń ṣe ènìyàn àwọn ni wọ́n fún wọn ní agbára díẹ̀ if not so wọn à ní rí ìbò yẹn yí gbogbo yín mo mọ̀ pé ẹ dìbò fún wọn pẹ̀lú bí wọ́n ṣe threat yín tó tí wọ́n sọ fún pẹ́ni tí ò bá dìbò fáwọn kò gbúdọ̀ wọlé ẹ sì dìbò yín gbogbo fún yín gbogbo wọn ṣe pààrọ̀ fígọ̀ láàrí so a fẹ́ sọ páwọn PDP ò tiẹ̀ ní wọn ní nǹkan kan tí PDP ó mọ̀ sọ pé ní àdúgbò kan PDP ó mọ̀ mú tí èèyàn kan ṣoṣo ẹ rí pé rọ́ nìyẹn èèyàn kan ló wá dìbò fún PDP láwọn àdúgbò kọ̀ọ̀kan èèyàn méjì péré ló dìbò fún PDP tó jẹ́ pé APC ti tẹ́ kò wá sẹ́nìbò tó lè dìbò fún wọn
APC náà wá dìbò fún irọ́ ló wà ńbẹ̀. Mo mọ̀ pé ẹ gbìyànjú tiyín sórí ìwọ ọmọ tí wọ́n fi sí tó jẹ́ alága àbí tí wọ́n náà wà lára àwọn agent Inec tí wọ́n fún ní owó tán kó dọ́là bọ̀ lọ́wọ́ pé kó mọ bá wọn yí fígọ̀, àti wọ́ bàbá tó jẹ́ Inec chairman tí wọ́n náà jẹ́ alayẹ̀ tó jẹ́ ara àwọn agent Inec ní collation center yín ní Lagos tẹ́ ẹ ti yí tẹ́ ẹ gbowó ẹ̀yìn ní ọwọ́ Babájídé Sanwó-Olú tí ẹ fi tún ìbò yẹn yí tí ẹ dẹ̀ mọ̀ pé Jídé Sanwó-Olú kọ́ ló wọlé tí ẹ mọ̀ wípé Babájídé Sanwó-Olú kọ́ ló wọbẹ̀ ẹ dẹ̀ gbà ẹ dẹ̀ bímọ. Ó wá yà mí lẹ́nu fún Yorubanation now. Mo dẹ̀ pariwo títí mo ní ẹ má jẹ́ kán dojú yín kọ Yíbò, ẹ má jẹ́ kí wọ́n fi yín gbára yín. Mo mà kígbe títì ẹ mà mú Tẹ́ní ọmọ ológo lọ́tàá, ẹ mà mú mi lọ́tàá.